Muhammadu Rasulullah, la ilaha illallah. Allah. Ijata wa balam lakana. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil Alamin. Bismillahirrahmanirrahim. Ar-Rahmanirrahim. Bismillahirrahmanirrahim. Maliki Yawmiddin. Bismillahirrahmanirrahim. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Bismillahirrahmanirrahim. Ihdinas siratal mustaqim. Bismillahirrahmanirrahim. Siratal ladzina an'amta 'alaihim. Bismillahirrahmanirrahim. غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم إني أسألك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Allah Akbar. Ẹ̀jẹ̀ pariwo ọlọ́wọ́ bẹ̀rẹ̀. Allah Akbar. Ìrẹ́ tí ọmọ ìgbé àdúrà ẹ ti gbà lórí tèmi máa pariwo ọlọ́wọ́ bẹ̀rẹ̀. Allah Akbar. Ẹlẹ́kẹ̀ẹ́ta tá a fẹ́ wí Adéládé. Ó bá ń pariwo ọlọ́wọ́ dáadáa. Ọlọ́run gán mọ̀ pé o ti dé láti wá béèrè nǹkan tí ń dùn ẹ̀ lọ́kàn. Bá ń pariwo ọlọ́wọ́ dáadáa. Allah Akbar. Kò sẹ́nìkan tí jẹ́ bẹ̀rẹ̀ fi ọlọ́run bá wà mọ́. Torí ìjọ wíìlì ó ní ní táwa fi sí àwọn gbólóhùn ẹlẹ́mẹ̀ta ó máa pé Allahu Allahu wíbẹ̀ Allahu Allahu Jalla Jalaluhu Jalla Jalaluhu Awwalu Akhiru Awwalu Akhiru Zahiru Batinu Zahiru Batinu. Ọlọ́run mẹ́ta la fẹ́ wí. Ó bá mi wí dáadáa. Tábà wí mẹ́ta náà kò ṣe. A máa wí pọ̀. Ó ní pé gbólóhùn kẹrin tó jẹ́ gbólóhùn yẹn fi máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́. Báyìí pé Allahu 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 Jalla Jalaluhu Jalla Jalaluhu Awwalu Akhiru Awwalu Akhiru Zahiru Batinu Zahiru Batinu. Kasasi Allahu Allahu Jalla Jalaluhu Awwalu Akhiru Zahiru Batinu. 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 Allahu Allahu Jalla Jalaluhu Awwalu Akhiru
zahiri batina. Ọlọ́run yìí a fi ń ké pe Ọlọ́run ni, a fi ń mi àrà ṣe Ọlọ́run ni, a fi ń hàn Ọlọ́run pé a ti dé, kò sí asẹ́ni tó lè ṣe bíbá ìṣẹ́ Ọlọ́run bá Allah. Torí pé òun la gbójúlé, òun la gbọ́kànlé, òun la gbára lé, òun la fẹ̀yìntì, òun la gbẹ́mìlé. Gbogbo nǹkan tó lè máa ṣe wá níbi ìṣe ayé wa kò sẹ́ni kan tó lè ṣe bíbá ìṣe ta ni. Kó bá pariwo ẹ̀ dáadáa. Ọlọ́run ní àdáwà sáàdì lóru tèmi, Ọlọ́run gbàdúrà tèmi o, Ọlọ́run gbàdúrà tèmi náà yín mu o. O ti ń gbà á, o ti gbogbo nǹkan tí mo ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run o ti ń mú iṣẹ́. Èyí tí ń tún ṣe léni, èyí tí ń tún tọrọ lọ́dọ̀ rẹ léni, èyí tí ń tún béèrè lọ́dọ̀ rẹ Ọlọ́run bá lè dáhùn wá bá mú iṣẹ́. Gbogbo kan tí ń tún tọrọ fún rẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run tí máa béèrè ní béèrè lẹ́gbọ̀n ọkàn Ọlọ́run jíjáde mi kó ń bí Ọlọ́run jẹ́ kí n máa rí sàgbàdúrà. Mi ò ní tèmi fọlọ́run mi o. Gbogbo ìgbésí ayé mi yẹn ìwọ náà ọba lórí. Allahu lè ọjà tó ń rọrùn. Fíkúlì. Fíkúlì náà ibà tí. Gbogbo kan mi yẹn kò sẹ́ni tí mo lè fi ti ká ìṣọ́nà ọba. Àbẹ̀wò ló fi kò lè káyé àsìbí aláwọ̀. Àbọ̀ ló fi kò lè káyé àsìbí aláwọ̀. Bákan náà, àkọlù fìkúlì hali gbogbo nǹkan tó yíká ni ẹ tó yíká mi. Àbẹ̀wò fi kò lè káyé àsìbí aláwọ̀. Àbẹ̀wò fi kò lè káyé àsìbí aláwọ̀. Gbogbo nǹkan tó wá yíká nìyẹn yẹn lọ́mọ láya lọ́kọ ní dúkìá ní ẹrù gbogbo nǹkan tó ti jẹ́ nǹkan tó jẹ́ bùkátà tó yíká nìyẹn yẹn ìwọ náà bá ní mo fi ti o. Ọlọ́run ni ó dàgbọ́n tó lè dá ibà tí. Gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀gbọ́n ọkàn mi yẹn kò sẹ́ni tó lè bá mi sọ dùn ní sí wọn lọ́wọ́. Àbẹ̀rẹ̀ ló fi gbòòdì ká lè ní àsìkò yàrá rẹ̀. Gbogbo ìgbésí ayé yẹn yóò wá fi jẹ nìkan ìwọ náà. Àbẹ̀rẹ̀ ló fi gbòòdì ká lè ní àsìkò yàrá rẹ̀. Tawakkaltu fi riziki ala Allahi khaliqi. Tawakkaltu fi riziki ala Allahi khaliqi. Wa ayqantu anna Allaha la sharika raziki. Wa ayqantu anna Allaha la sharika raziki. Ètùtù tòkè náà kò ṣe èkejì ó wà rí. Ó ní tawakkaltu fi riziki. Tawakkaltu fi riziki anna Allaha khaliqi. Ala harfu jarri ala Allahi. Ala Allahi khaliqi. Gbogbo ìgbésí ayé nìyẹn yá jíjẹ wa, mímu wa, níná wa, lílo wa, a ò fi jẹ́ nìkan àyàfi Ọlọ́run bá Allah. Tawakkaltu anna Allaha ala Allahi khaliqi. Tawakkaltu fi riziki, mo fi ìgbésí ayé mi, mo fi lé ìwọ Ọlọ́run bá jíjẹ mi, jíjẹ àwọn ọmọ mi, mímu àwọn ọmọ tèmi, jíjẹ àti mímu tàwọn ìyá mi, jíjẹ àti mímu tàwọn ẹbí mi, kò sẹ́nìkan tó lè sọ di ìrọ̀rùn fún mi àfi Ọlọ́run bá Allah. Tawakkaltu fi riziki ala Allahi khaliqi. Gbogbo ẹni tó lè bá mi ṣe jíjẹ, tó lè bí ṣe ń le fún mi tó ẹni tó lè sọ di ìrọ̀rùn fún mi ìwọ bá dẹ̀dá ni o. Ẹgbẹ́hùn. Tawakkaltu fi riziki ala Allahi khaliqi. Ala Allahi khaliqi. Ala Allahi khaliqi. Sẹ́nìkan tá a lè dojú kọ pé kó bí àbùkátà wa àyàfi ọba dẹ̀dá. Tawakkaltu fi riziki ala Allahi khaliqi. Ọba adẹ́dá ò ní ọba tó dá mi, tó dábọ, tó dábo, tó dá ìjànú, tó dá nǹkan tí ní, tó dá nǹkan tí ò ní. Riziki ala Allahi khaliqi. Gbogbo ìgbésí ayé mi yányá mi ò wá fi ti ẹnìkan àyàfi ọba adẹ́dá tó dá sámà àti ilẹ̀ tábìlì. Tawakkaltu fi riziki ala Allahi khaliqi. Gbogbo àwọn ọmọ mi
tó ń pè mí nílò òkèèrè wípé kò máa lọ ẹ̀ṣẹ̀ àfàdúrà ránṣẹ́ kò sẹ́nìkan tó lè ṣe àyàfi ọba ẹlẹ́dà. وأيقنت أن الله لا شك رازقه وأيقنت أن الله لا شك رازقه. mo wá mọ̀ lámọ̀dájú lọ́kàn ara mi mo mọ̀ wípé jíjẹ mi mímu mi ìwọ ló lè ṣe. وأيقنت أن الله لا شك رازقه. láṣáká kò sí èméjì lórí ẹ̀ mo gbà lọ́kàn mi pé ìwọ náà bá ó ṣe náà torí pé gbogbo jíìmọ̀ tó bá kẹ́yìn oṣù mi tó bá kẹ́yìn oṣù kọ̀ọ̀kan mi wá béèrè kankan lọ́dọ̀ ẹnìkan mi dojúkọ ẹnìkan àyàfi ọ̀tá ọba Allah. وأيقنت أن الله لا شك رازقه. ìmọ̀ wá fojú rùn mí lẹ̀ bóyá oorun ṣe dùn tó lásìkò yìí àbá lásìkò yìí oorun máa ń dùn fa àsìkò tá a bẹ̀ yìí oorun máa ń dùn èèyàn àsìkò yìí ẹ̀yìn gbà ọ̀rọ̀ mi wọ́n ti yí kó ní ha àkọ́kọ́ wọ́n ti yé kejì ló ti máa kẹ̀kẹ́ bí ṣe ń dùn ní tó èmi wá fílẹ̀ wọ́n á ní pé wọ́n lọ́rùn lè bí àbùkátà mi àláṣà kàrọ̀ sí. وأيقنت أن الله لا شك ìgbà lọ́kà رازقه. rẹ̀ ká pé kò sí èméjì ó ṣe ìgbà tí mo fẹ́. وأيقنت أن الله لا شك رازقه. bí ṣe lè sùn gbèsè ayé rẹ̀ mímọ́ kó sọ di ọ̀rùn fún mi láyé kan. Allah. èmi náà yìí mo mọ kó sọ di ọ̀rùn fún mi láyé kan. bí ṣe ń le fáwọn ọmọ mi bí ṣe ń le fèmí náà bí ṣe ń le fáyà mi bí ṣe ń le fọ́kọ mi bí ṣe ń le fún dúkìá mi bí ṣe ń le fáwọn òbí mi kò sẹ́nìkan tó lè sọ di ọ̀rùn ìwọ ọlọ́run ni mo mọ kó sì sọ di ọ̀rùn fún mi láyé kan ni. توكلت في رزقي على الله torí pé mi gbọ́kànlé خالقي. nìkan mi ò gbójúlé nìkan àyàfi ọlọ́ọ̀bà Allah. وأيقنت أن الله لا شك ìwọ ló lè ṣe mo رازقه. mọ̀ dájú lọ́kàn ara mi pé ìwọ ló lè ṣe mo fi àṣàjẹ láyé. وأيقنت أن الله لا شك gbogbo ìgbésí ayé رازقه. mi yányá gbogbo bùkátà mi yányá gbogbo nǹkan tí ń nínú bùkátà mi àti èyí tí ò ní nínú bùkátà mi mo fi lé ọlọ́ọ̀bà lọ́wọ́ lè ṣe. وما يكون من رزقي فليس يفوتني. bí mo ṣe gbà wípé dúkìá mi jíjẹ mímu mi ó ṣe fún mi nì mo mọ̀ pé o ti kọ́ gbogbo bí ìgbésí ayé mi ò ṣe yóò ti kọ́ sí mi kan kò sí ní kò mi dára yá yìí. وما يكون من رزقي فليس يفوتني. gbogbo ayẹyẹ bá ṣíwájú lálẹ́ tòní ẹ jẹ́ ká ló mọ̀ pé gbogbo nǹkan tó lọ́wọ́ bá kọ fún ìkọ̀ọ̀kan wa tó jẹ́ kádàrá àbí dúkìá àbí nǹkan tá a jẹ ẹ jẹ́ ká ló mọ̀ o. ìpè à ń sáré lọ tún mọ́ ń lọ Dubai lẹ́nì mọ́ ń lọ Èkó lẹ́nì mọ́ ń lọ wá bá nǹkan tí ń jẹ àwọn ọmọ mi àtòrí nǹkan tá a jẹ àfọ àwọn ọmọlẹ́ àtọmọ mọ́. وما يكون من رزقي فليس يفوتني. àbáyé ẹjẹ́ lọ́mọ òun pé nǹkan tí kó wá wá oúnjẹ yányán ọlọ́wọ́ bá ti ṣe òtò ẹ̀ka rẹ̀ kò sí bó ṣe ohun tó rí owó yóò ṣẹlẹ̀ náà nì nǹkan tí ó ṣẹlẹ̀ sí gbèsè àbẹ́yà ẹnìkan ni ó ṣòro fún ẹni ó bá wà ń jókòó lẹ̀ yóò sì wá ṣe orin náà fún ẹ pàtọ́lọ́wọ́ bá ti kọ́ mọ́ ẹ yóò ṣe náà. ولو كان في قائل بخير الأوامر. wàláwù kánà kódà orin tọ́lọ́wọ́ bá kọ fún ẹni tí bá ń bẹ lábẹ́ gbúdò mẹ́ẹ̀ àbí òun lẹ́ka pẹ̀lú gbúdò ẹ̀ okun ni kódà ẹni bí ṣe máa ń jìtò wọ́n ní kódà tó orin tọ́lọ́wọ́ bá kọ ọmọ ẹni pé yóò ṣe mọ́ ẹ láyé kódà tó bá jẹ́ ká ń pín abẹ́ mẹ́ẹ̀lì níbẹ̀ bó ṣe dìbò abẹ́ náà fún ọ̀nà lọ́wọ́ pátá níbẹ̀ wọ́n ní yóò ṣe kí ni èyí tó wá sálẹ̀. في قائل بخير الأوامر. سيأتي بالله العظيم بفضله. sàyáàtì bí ìláyè àzímù bí fọ́dúnlé wọ́n ní kódà tó bá jẹ́ pé inú fún odò lọ́wọ́ pátápátá níbẹ̀ sàyáàtì bí ìlẹ̀ ọlọ́wọ́ bọ́ ó sì gbé wọ́pì bí fọ́dúnlé yìí pẹ̀lú ọlá tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run. سيأتي بالله العظيم بفضله. àyíká ètò rẹ̀ lè máa bẹ kódà tó bá jẹ́ káńkẹ́ tó fẹ́ ṣòro fún ẹ ń bẹ lọ́dọ̀ tí wọ́n bẹ láyàṣẹ́ bí àbí ìlú òyìnbó ni nǹkan tí ó gbé kó ìlú òyìnbó wá sílẹ̀ yóò sì ṣòro lọ́pọ̀ yóò padà yóò máa sọ̀rọ̀ níbi kí ni wọ́n á ṣe níbi ilẹ̀ ní pọ̀tùgbò kò ní máa ń pé iṣẹ́ tọ́lọ̀ wọn bá rán òun wá jẹ kódà tó bá jẹ́ pé
oore náà ń bẹ níbi kan tó jìnà sí ẹ tí wọn náà bò ó lérò sáyà àti bí ìlàhìn àzími fadlihi. Salati billahi azim bi fadlihi. Pẹ̀lú ọlá ọlọ́run bó ṣe tóbi tó ní wọ́n ní ọlọ́run bó sì gbóore náà á kẹ́ ẹ̀ pẹ̀lú bó ṣe jìnà tó ní àti ibi tí ń bẹ á sì sọ oore náà kà yóò sì abẹ́ ẹ̀. Walau lam yakun bidda sa'idina tigi. Kódà wọ́n á sọ ká ní pé ẹni tó rí tó bẹ lọ́dọ̀ ẹ̀ ó tó lè á jẹ́ afọ́jú kẹ̀ afọ́jú tó ṣe ká ní pé kò rí nàmọ́ òrè tó sẹ́ òrè tó lọ́wọ́ bá kọ́ mọ́ ẹ̀ ọ̀dọ̀ afọ́jú nì níbẹ̀ àsìkò tí ó gbé ọ̀pá rẹ̀ dání tó fi agbóore ní fún ẹ̀kọ́ níma tó bá jẹ́ ìgbòrè tó lọ́wọ́ bá kọ́ mọ́ ẹ̀ lé ìsàyà fún torí kò sí yóò kẹ́ ẹ̀ gàbí ẹ̀ gbọ́n kan tí mo rú afọ́jú ni mo sọ kódà afọ́jú tó rí tó ń bẹ lọ́dọ̀ ẹ̀ tó rí tó lọ́wọ́ bá kọ́ mọ́ ẹ̀ tí bá bẹ lọ́dọ̀ afọ́jú ọ̀nà tí ó gbà tí ó gbé pa tí ó ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ájìnà ìmú ni mò ń wà ájìnà ìmú ni mò ń wà ẹ̀dàkùn ẹ̀mọ́lẹ́ ájìnà ìmú kọ́lá yóò ẹni tó bá gbẹ̀gbẹ́ bá yóò máa fọ̀ pá fi yàn pé ẹ̀dàkùn sí èèyàn ni mò ń kó gàmọ́ ẹ̀yàn ní ẹ̀dàkùn lé ájìnà ìmú ni mò ń wà wọ́n sì ju ẹ̀ yóò sì rẹ̀ ẹ̀dàkùn àmọ́bìnrin mo ní kí n gbé kí ní àáfún yìí lẹ ọjà ńlá ní gbé wájú mọ́sáàsì ńlá wájú mọ́sáàsì ńlá èmi nìkan wá ní ńlá ńlá wọ́n sì á sí kí ni wọ́n sì á gbé abalẹ̀ rẹ̀ wà lé ìsẹ̀yà fòtúnà ẹ jẹ́ ká lọ pẹ̀lẹ́ ìgbé gbogbo orí tọ́lá wọn bá kọ fún wa kò sí yóò ṣe máa lórí náà. Wàmá yẹ fún mẹ́rìnsìkì balẹ̀ ìsáyẹ̀ fún tòní. ولو كان في قائل بغير أوامره سيأتي بالله العظيم بفضله ولو لم يكن باللسان بناطقه. ètò ọ̀sàlẹ̀ ọwọ́ sọ fún akáyí pé káàlọ́ mọ̀ ìdájú pé gbogbo nǹkan tó jẹ́ orin yányá káwọn mọ̀ ṣe báyà wọ́n fẹ́ tọrọ kẹlẹ́dọ̀ ọ̀rọ̀ o tó wá ń ṣe méjì lórí rẹ̀ lágbòjú ìbá ṣe wá tààjú lálẹ́ yìí sí èyí àti bí oṣù mẹ́wàá mo ti wá tààjú mo sì tọrọ kẹkẹ ọlọ́wọ́ tí ṣe fún mi agbọ́ ọlọ́wọ́ tí lò ní ẹ má jẹ́ àmọ́ ní èméjì lórí àdúrà tàbá ṣe àbí mo ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ tí ṣe kéèyàn fún mi wọ́n á torí ẹ̀ wọ́n á filẹ̀ mo ní ìfẹ́ tọrọ mọ́ là ọ̀rọ̀ á dàbí ẹni tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ ó dàbí ẹni tí ń wa kòtò tí ń gbẹ́ kànga gbà tó bá kànga ń bí kíní ó ṣe pẹ̀lẹ́ gbà tó bẹ́ kànga ń bí ó rí àpáta ó ní bẹ́ kíní máa jù mí lọ ó kó bẹ̀ ó tún lọ gbẹ́ bomi ó tún parí àpáta lẹ́kẹ̀ẹ́ náà ó tún lọ bomi ẹ dákun nígbà tí bá wa kòtò káàkiri ìgbà olóòkàn mi àmọ́ àsìkò tó ń lò pẹ̀lú àwọn kòtò tó ń wà káàkiri tó bá ti yá gbé àsìkò rì fi gbọ́ àpáta tí ń bẹ́ ń bí wàhálà ó kàn mí o bá ṣe sùúrù pẹ̀lú àpáta tí ń bí tó fọ́ wàhálà ó kàn mí sùúrù àdúrà máa ń nídìí sùúrù àdúrà sì máa ń nídìí farabalẹ̀ ó sì tún ní májẹ̀mú ìwọ ni kò tẹ̀lé àwọn májẹ̀mú tàdúwà ní kò sì ṣe sùúrù fàdúwà tó ń ṣe àwọn ẹlòmí ń bẹ sábà bí àdúwà kọ̀ọ̀kan ní ẹnì kọ̀ọ̀kan mọ́lẹ̀ ayé ẹlòmí ń bẹ bí tó bá sọ iṣẹ́ ọlẹ́kẹ̀ẹ́ náà lọ́wọ́ sí gbà àwọn ẹlòmí sì ń bẹ bóyá lẹ́yìn bóyá ó yẹ kó jókòó àdúwà ní lẹ́ẹ̀mejì kọ́lọ́hún tó bá ẹlòmí àìsí rọra fún náà pé àdúrà ní kó sáà máa ṣe tó bá ṣe káfí máa dínà ká burúkọ fún náà tó bá tó àsìkò yà wá ṣe fún gbàtọ́lọ́wọ́n bá fi ilẹ̀ fa wa tí bá fi ń dín nǹkan burú mi àwa máa rò ká gbé èyí ní tọ́lọ́wọ́n bá ṣe àdúrà wọ̀ gbà ìsì ń gba àdúrà náà gba bòmí èyí ni ó jẹ́ ká mọ̀ wípé kí ẹ̀ bá ń ṣe àdúrà yẹn gbọ́dọ̀ ṣe kí ni o èyàn gbọ́dọ̀ ṣe sùúrù asọ́bùrù lil muslim wájib alayhi sùúrù mùsùlùmí
lórí àdúrà ó ṣe pàtàkì fún ọ̀rọ̀ yẹn ní fún kó máa ṣe sùúrù gbogbo ẹnikẹ́ni tí máa ń ṣàdúrà tí ó bá ṣe sùúrù kó lọ́mọ gbé àdúrà kù díẹ̀ káàtó fún níbi gbígbà rẹ̀ àkọ́kọ́ ẹni tí bá ń ṣàdúrà tí ò bá máa dúpẹ́ oore tọ́lọ́ ọba ti ṣe fún tẹ́lẹ̀ kó tó bèrè ní àdúrà kù díẹ̀ káàtó ẹ̀gbọ́n tí mo wí kẹ́ yìí sí ìwọ tó bá fẹ́ ṣàdúrà máa fọpẹ́ síwájú náà máa ṣe kí ni alhamdulillah gbàtà wá ń gbé àìsàn lálẹ́ yìí sí ó yẹ ká kọ́wọ́ dúpẹ́ náà ká tó wá tọrọ kàtà fẹ́ tọrọ lọ́dọ̀ Ọlọ́run àá gbàtà parí àwẹ̀ àìmọye òjò tó ti rọ kílẹ̀ ti fàmù èyí ṣe tọ́lọ̀ ń gbé wọ kalẹ̀ sílẹ̀ ayé kí ló ṣe fọ́lọ̀ tọ́lọ̀ bá fi wọlé tọ́lọ̀ bọ̀ pẹ̀lú tiwọn kí lè mi ṣe fọ́lọ̀ tọ́lọ̀ bá fi mílẹ̀ tí ó gbẹ̀mí mi mo mọ̀ pé èmi pẹ̀lú yín tó bá ní pé ìyá sálò ní bá a ṣe tààjú tèmi àbọ̀ o. Convocation. bẹ́ẹ̀ni o ayé àṣekúra tí gbogbo abá ta bá sọ ká ní pé nígbà tá a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tàbá ní àdúrà tá a fẹ́ kọ́kọ́ ṣe lẹ́yìn Ramadan ìyá sálò ẹ̀ ní bá wa ṣe a mọ̀ pé ìtọ́ ti ṣẹlẹ̀ Ọlọ́pàá ni ó lè ní. onítọ̀ yóò ti wà lẹ́wọ̀n báyìí alọ́ni aláàjì ẹ̀yìn ẹ̀rí ìgbàbá alájà nǹkan tẹ́ sọ ó ti ṣe ohun ẹgbẹ́ nǹkan sẹ́m tẹ́ fi wí Ọlọ́run ní jẹ́ iná gangan. ọya alájà sálú ló ti lọ ẹ̀ ìyá sálú àwọn ló ti lọ ẹ̀ ẹ̀yà ṣùkúrà èmi pẹ̀lú yín Ọlọ́run bá fi wálẹ̀ sílẹ̀ ayé Àyìnbó sí ìwọ́pọ̀. ṣùgbọ́n ẹlọ́mọ̀ liyabluwakum أيكم أحسن عملا وهو العزيز الغفور. Ọlọ́run bá ṣẹ́mi àti ikú láti dán àwọn olè ohun àtàní ó ronú pè wádà nípa iṣẹ́ tí ń ṣe ah lágbájá tàjọ jílá àjọ sọ̀rọ̀ lánàá ó sì kú lẹ́kẹ̀rẹ́ ó ṣẹ́fún ṣẹlẹ̀ ogun Ọlọ́run bá fi sọ̀rọ̀ fún ẹni pé kí wọ́n náà jìnà sí ìwájú ọjà ibi tí mo ń lọ ìmáyà òní pé gbogbo àdúrà tá a bá fẹ́ ṣe kákọ́kọ́ ti kí ni síwájú ọpẹ́ alhamdulillah ẹ dákun lẹ́dọ̀ àwọn síkọ́rìtì ní ọgbọ́lọ́hun dání jẹ́ ṣúkọ́rọ̀tì Ibrahim wọ́n ní bàbá ẹ̀ ń bẹ níta ṣúkọ́rọ̀tì Ibrahim ẹ dákun wọ́n bẹ̀rẹ̀ wọ́n ta ọlọ́run kó sọ alẹ́ sàn olówó jama àyíká tó ṣàdúrà kan ká máa ṣe kí ni síwájú ká máa ti ọpẹ́ síwájú شكرنا لرحمن جل جلاله. èmi dúpẹ́ tèmi ló ṣàkàrà wá ṣe èmi dúpẹ́ tèmi ló ṣàkàrà ẹ̀mọ̀ yẹn kì í máa túké ṣàkàrìnà شكرنا èmi dúpẹ́ tèmi lórí orí tọ́lá wọn bá ṣe fún mi شكرنا gbogbo orí tọ́lá wọn bá ṣe fún mi láti gbà tí a ti pàdé lọ́mọdọ́nà alhamdulilayi لرحمن جل جلاله. mi wá dọ́pẹ́ lọ́fẹ́ nìkan bíbá ìṣọba àjọkẹ́ ayé ọba tí ń tọ́kùnrin tí ń tóbìnrin tí ń tọ́mọdé tí ń káràbà شكرنا لرحمن جل جلاله. mi wá dúpẹ́ lọ́fẹ́ nìkan bíbá ìṣọba tí ń kẹ́ni tí ń sìn àtẹni tí ó sì ń kẹ́ gbogbo wọn. على ما لنا من نعمة والفضائل. على ما لنا من نعمة والفضائل. gbogbo ọpẹ́ ènìyàn yá erigi la wá lu sí àlámà lànà lórí nǹkan tó ṣe fún mi tó ṣe fún ọ. على ما لنا من نعمة والفضائل. على ما لنا من نعمة والفضائل. olè tọ́lọ́wọ́ bá ṣe fún mi àti wọ láti gbà tí a ti bẹ̀rẹ̀ tààjú tè níbí àti gbà tí a ti bẹ̀rẹ̀ Ramadan abẹ̀rẹ̀ nírọ̀rùn àparí ẹ̀ nírọ̀rùn tààjú wa ní gbogbo oṣooṣù a ti bẹ̀rẹ̀ lẹ́nu
ọlọ́run bá ka ẹ̀mí kún àwọn tí ó bẹ̀rẹ̀ tààjùdù míì lẹ́yìn Ramadan ó tó ọpẹ́ tàbí kò jọ pẹ́. làkàlẹ̀ bá ń bọ̀ ya zálíjọ́ọ̀dẹ̀ wàlẹ̀ wàlẹ̀ ọ̀la. gbogbo ọ̀nà kọ́nà lọ́pẹ́ tọ́ sí mùsùlùmí tó sì gbọ́dọ̀ máa dúpẹ́ lójoojúmọ́ lóòrèkóòrè. làkàlẹ̀ bá ń bọ̀ ya zálíjọ́ọ̀dẹ̀ wàlẹ̀ ọ̀la. olùpẹ́ ẹ̀mí tó ń mi lọ sókè tó ń mi wá wálẹ̀ tó ń ṣe ká ní pé wọ́n fowó rẹ̀ ní omi òfin mi lásán. tàbá ọ́kítà tó tí máa tàṣà ọ̀tẹ́múnà wọn. tàbá ọ́kítà tó tí máa tàṣà ọ̀tẹ́múnà wọn. gbogbo pẹ̀lú pé àmì nírọ̀rùn ọlọ́run bọ́ gbá kọ́pọ̀ lọ́dọ̀ wa àmì lọ sókè àmì wálẹ̀ nírọ̀rùn àtàlàáfíà ó tó wá bùn wá ní nǹkan tá à ń fẹ́ nǹkan tá à ń fẹ́ ọlọ́run bá ń bù èmi àti ẹ̀ nǹkan tí ń wù wá ọlọ́run bá ń ṣe fún wa à ń rìn lọ nírọ̀rùn à ń bọ̀ nírọ̀rùn gbogbo nǹkan tá à ń fẹ́ yẹn ọlọ́run bá sì ń ṣe fún wa Masha Allah ẹ̀mí tá a mí ní tabadélé lòtó ara ẹlòmíì pẹ̀lú ìranú fi mí wọ́n tún sanwó ọ̀sìjẹ́lì fi mí ní ó dá ìwọ kí owó olówó san alhamdulillahi. ó yẹ ká máa dúpẹ́ fọ́lọ́ lójoojúmọ́ hamdan da'iman abada. lóòrèkóòrè títí kánìkè títí ẹ̀ ló fi bọ́ lára mùsùlùmí ojoojúmọ́ ní kó máa dúpẹ́ Bihi aqulu lahu alhamdulillahi. Bihi aqulu lahu alhamdulillahi. jama ẹjẹ́ ayọ̀ ní alhamdulillah ọlọ́run bá ò ṣe rí fún yín Alhamdulillah. ẹni dúpẹ́ bí pé wọ́n sọ pé kẹ́kẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ni Alhamdulillahi. Hamdan da'iman abada. Bihi aqulu lahu alhamdulillahi. Bihi aqulu lahu alhamdulillahi. jama ẹjẹ́ ní alhamdulillah ọlọ́run ṣe orí fáwọn nìkan ẹjẹ́ gbọ́ wà méjì sí òkè báyìí ká ní alhamdulillah Alhamdulillah. ẹni tí ń fẹ́ orí sí lálẹ́ ní káàdùn àtọ̀wọ́ ó gbé gbogbo ọwọ́ ẹ̀sìn kó ní alhamdulillah máa ń sọ alhamdulillah 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 rabbil alamin Ilahi. rabbil alamin إلهي لك الحمد في وساك. alhamdulillah إذا كان بغي على أمرنا. إذا كان بغي على أمرنا. ẹni tí ń bẹ láyé tí ò rí kankan ebi ń pa ó yẹ kó wọn náà dúpẹ́ tí ò tí ì rí jẹ tí ò rí mu dákun oró mi mu tàbí òun mi pàtó jí dúpẹ́ dúpẹ́ pé ìwọ náà ó tẹ mílíọ̀nù kò àlàáfíà bẹ fún ẹ dúpẹ́ ó dá ìwọ tó tẹ áríkàrí mu láàárọ̀ dúpẹ́ fọ́lọ́ pé ìwọ tẹ rí kankan gbé sínú ẹni tí ò wá rí kankan kọ́ kí ni kò ń sọ Ànábì Muhammad ó ní la tanzuru man huwa fawqakum bal unzuru man asfala minkum sallallahu alayhi wa sallam ó ní gbogbo mùsùlùmí yáyá tó lè máa dúpẹ́ fọ́lọ́ nǹkan ẹ̀kan ni kó máa ṣe o tó lè fi máa mọ̀ ká pé Ọlọ́run bá ṣe orí fóun kí ni nǹkan tó yẹ kó máa ṣe la tanzuru man huwa fawqakum ẹ má máa wọ ẹni tí ń bẹ lókè yìí ẹni tí ń bẹ wájú yín abẹ́ ẹni tó jù yín lọ ẹ má máa wò lágbájá ìpínlẹ̀ làjọ lọ léwe ó mà ti dolówó ó mà ti ra ilé ó mà ti ra kẹ̀kẹ́ ó ti ra mọ́tò ó mọ̀ bá ẹnu jẹ́ kò wọ́n ní. lágbájá ìkẹ̀kẹ́ náà là sí ta ní sọ aṣọ ní síta ìbí náà sì ń taṣọ ìsì ń ta ti ẹ̀tẹ́ èmi tó fi tèmi jẹ gbèsè ni láàtà ń zòrò máa ń wà fún ọkọ̀ báwo ẹ ti bẹ wájú ẹ báwo ẹ tó ju ẹ lọ
lágbájá àjọ bẹ̀rẹ̀ léwé ni ó ti ní bèbè sí ẹ̀mí sí túkù nígbà tó àzẹ́nu láàtà zoro máa ń wọ ọkọ̀ òkùnkùn wọ́n wẹ̀ ní ti bẹ̀ ṣọ́ wọ́n wẹ̀ ní ti bẹ̀ wájú ẹ̀ wọ́n wẹ̀ ní ti bẹ̀ lókè yẹn. Lágbájá sàládù mọ̀jẹ́ láàárọ̀ ìpè ló sì ti ní pẹ̀lú àwọn ọmọ yìí gàrí mùsùlùmí pẹ̀lú àwọn ọmọ mi láàtà zoro máa ń wọ ọkọ̀ òkùnkùn wọ́n wẹ̀ ní ti bẹ̀ wájú ẹ̀ wọ́n wẹ̀ ní tó ju ẹ lọ nínú ipò nínú owó nínú àlàáfíà nínú ẹ̀mí. Lágbájá ń jáde pẹ̀lú aṣọ tó ta ṣé òun ilé ní kóra sọ́run láàtà zoro máa ń wọ ọkọ̀ òkùnkùn wọ́n wẹ̀ ní ti bẹ̀ wájú ẹ̀. Ànábì tó fi mọ̀ sallallahu alaihi wasallam tó fi bá mi yòówó ẹ̀ dáadáa ó ní tó fi mọ̀ ká gbé Ọlọ́run bá ṣoore fún ẹ tí wọn náà fi mọ̀ ká ní pé pẹ̀lú ìtọ́lọ́wọ́ bá ṣe fún yìí ọpẹ́ tọ́ sí mi ó yẹ kí n dúpẹ́ ó ní má wọ ẹni tí ń bẹ wájú ẹ má wọ ẹni tí ń bẹ lókè ẹ má wọ ẹni tó ju ẹ lọ èyí tó yẹ kódà mi lè mọ ibi tí mo lè kàlífíè ipò náà sí wájú ẹ̀ sí bó ṣe jù ẹ lọ tó máa wò kódà tó yẹ pé pọ́ùn gan ló fi jù ẹ lọ ní vẹ́sẹ́fà ló fi jù ẹ lọ ní máa wò wọ́n tó ní pọ́ùn kan lọ́dọ̀ báwo ni tó ní pọ́ùn méjì second franc bàtí wọ́n ti ní vẹ́sẹ́fà báwo gbé ní second franc máa wò báwo ni tó ní 100 franc vẹ́sẹ́fà tí wọ́n ti bẹ lọ́dọ̀ ẹ̀yẹ́ òjò lójú wọ́n ti bẹ lẹ́yìn ó wá ní báyìí tó fi mọ̀kálípọ̀ lọ́wọ́ bá ṣòro fún ẹ̀ báyìí ṣùgbọ́n báwo ẹni tí bẹ wájú ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ẹni tí bẹ nísàlẹ̀ ẹni tí wọ́n dúró nǹkan wò ẹ̀ yóò wà lẹ́nu dáadáa. jama ọwọ́ yìí tí ó dọ́gba kò dọ́gba èmi máa ń ṣe constant kankan nínú ayé yìí wípé Ọlọ́run ọba ṣe ó dá wa dídá wa tó dá wa ṣe ó jẹ́ exemple tá a lè fi mọ̀ pé náà Ọlọ́run ọba ṣe kò ṣe wá ní dọ́gbadọ́gba kò sí nílé ayé ẹnìkan ó ju ẹ lọ lẹ́yìn kò sí nílé ayé ìwọ́n náà ó ju ẹnìkan lọ lẹ́yìn bó bá jókòó títí kódà tó bá rẹ̀ ẹ́ ní tó bá rí rẹ̀ lẹ́yìn tó jẹ́ tálíkà jù nínú àwọn ẹbí ẹ̀ wo dáadáa ó rí pé nìkan bẹ́ẹ̀ tó jùlọ àìmọ́ṣe àwọn rìmáàkì ní mọ́ àlàáfíà sáré o wàláhì jama àìmọ́ṣe rìmáàkì pé ẹnìkan bẹ́ẹ̀ tèmi náà jùlọ ẹnìkan bẹ́ẹ̀ tóun náà sáré láti dàbí èmi náà kò rí ẹlòmíì sáré láti di nǹkan tí mo dà lẹ́nu ṣùgbọ́n ọlọ́run fún tó bá ní lọ́kẹ̀ ara ẹ tó bá ní ìkànsíọ̀n bẹ́ẹ̀ tó ń ronú bẹ́ẹ̀ wípé èmi náà pẹ̀lú kò tọ́nà bí mo ṣe wáyé mo jọ nìkan lọ tí o bá tó tẹ̀ nìkan ó ju tẹ̀ nìkan lọ wàláhì tó bá ronú bẹ́ẹ̀ ó mọ̀ pé ọpẹ́ tọ́ sí ẹ̀kọ́ máa dúpẹ́ alhamdulillah èmi dúpẹ́ tèmi. rabbil alamin ala. lórí ìwé ní sinmi dúpẹ́ fọlọ́wọ́. ní àbílí bíbákọ́ ìhòòhò fílẹ̀ jásàdé ní àbílí bíbákọ́ ìhòòhò fílẹ̀ jásàdé. jama àwọn àǹfààní tí ń bẹ níbi kí mùsùlùmí máa dúpẹ́ àkọ́kọ́ àǹfààní àkọ́kọ́ tí ń bẹ kí èèyàn máa dúpẹ́ alimustajab ìwọ tó bá jẹ́ mi tí bá dúpẹ́ orí àná àdúrà ọmọ tètè gbà ìwọ tó bá fẹ́ ṣàdúrà tó kọ́kọ́ dúpẹ́ orí tọ́lọ̀ wọn bá ṣe fún ẹ pé ọlọ́run ìdájú mo fẹ́ tọrọ yìí mo mọ o ti ṣe orí báyìí báyìí fún mi mo dúpẹ́ ilé tó ṣe fún mi o mo dúpẹ́ tọ̀hún o mo dúpẹ́ tẹ́lẹ̀ yìí mo dúpẹ́ tó ṣe o tó bá dúpẹ́ orí náà kó tó tọrọ kó tó fẹ́ tọrọ àdúrà òun sì gbà àǹfààní àkọ́kọ́ tí ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ tó bá ń dúpẹ́ lóòrèkóòrè àǹfààní ẹlẹ́kejì fẹ́ni tí bá ń dúpẹ́ tí ń fa alhamdulillah kódà ó wá nínú hadith Ànábì Muhammad kan tó ní èyí tó dáa jù nínú azkar nínú invocation tí mùsùlùmí lè máa fà òun ní alhamdulillah òun ní kí ni alhamdulillah àǹfààní ẹlẹ́kejì ni ibẹ̀ ni mo wà rí àwọn afá òsì gbọ́ lórí wọn
àǹfààní ẹlẹ́kejì òun náà ní gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ yóò máa gbà lékún ẹ̀ yóò máa rà lékún orin ẹ̀ gbọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ àǹfààní ẹlẹ́kejì ni yóò máa rí àlékún orin àǹfààní ẹlẹ́kẹta fatihu risk gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ ọ̀nà jíjẹ múmu yóò sì máa ṣí fún wọ́n tó bá ń dúpẹ́ tó bá fẹ́ràn alhamdulilayi tó bá fa alhamdulilayi pọ̀ fatihu risk ni máa jẹ́ ìmọ̀ ṣínà jíjẹ múmu jíjẹ ọ̀nà tí èèyàn máa tí èèyàn gbà fi jíjẹ múmu kì í le fún yàn ní sì máa ń rọrùn sẹ́dá láyé fún gbogbo ẹnikẹ́ni tí bá ń dúpẹ́ tí bá fa alhamdulilayi wọ́n tẹ̀ jí lọ́jọ́ kan kó tẹ gbé sọ́kàrà ká ní pé chaque jour mo fẹ́ máa fa alhamdulilayi 111 yàtọ̀ sí asukata nabi Muhammad sallallahu alaihi wasallam kọ́kọ́ wa wípé tá a bá jí ká máa sọ kí ni alhamdulilayi lẹ́sí àhíyáná La ilaha illallah,